Kọ́ríńtì kejì orí kẹjọ. Pẹ̀lúpẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti oore-ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedóníà, bí ó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò, ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ìbù àìní wọn di púpọ̀ sí ọ̀rọ̀ ìlawọ́ wọn. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àní ju agbára wọn lọ, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkálára wọn fún Olúwa, àní fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti ń pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú àpọ́n gbogbo àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ ọ́, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ yín pẹ̀lú nípa àpọ́n àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mọ oore-ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi, pé bí ó ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà, kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí èyí ṣàǹfààní fún yín. Ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nìkan, ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúra tẹ́lẹ̀ àti ṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín. Nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà, ṣùgbọ́n bí ohun tí ènìyàn bá ní kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín, ṣùgbọ́n nípa ìdọ́gba, pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín ní àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìtó. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó ń fi ìtara àníyàn kan náà yìí sí ọkàn Títù fún yín. Nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú nítòótọ́, ṣùgbọ́n bí ó ti ní ìtara púpọ̀, òun tìkálára rẹ̀ tọ̀ yín wá fún ara rẹ̀. Àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀, èyí ẹni tí ó wà nínú ìhìnrere yíká gbogbo ìjọ. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ láti máa bá wa rìn kiri nínú ọ̀rọ̀ oore-ọ̀fẹ́ yìí, tí àwa ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fún ògo Olúwa àti ìmúratẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa rí wí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa ń pín. Àwa ń gbèrò ohun rere kì í ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Àwa sì ti rán arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nípa pípọ̀ pé ó ní ìtara nínú ohun púpọ̀, ṣùgbọ́n nísinsìnyí ni ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá sì ń béèrè ẹni tí Títù ṣe, ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín,
tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń béèrè nì. Ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi. Nítorí náà, ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín.